sọ ma jẹ́ kí n sọ̀rọ̀ èmi ni ó sì àti kidnapping gbogbo ìwé àná ìjù ìta olúwo wa nú gbogbo wa and we have been trying our best. ok àwọn kan pè mí lóru àná nísìnyí wọ́n láwọn ọmọ bíi kan wà ok ẹ yọjú sí mi láàárọ̀ àwọn ọmọ sọ́ọ̀dì sí ó yẹ kí n fi wà lọ́wọ́ ọ̀wọ̀ mo lọ inú gbó mo tún lọ báyìí nobody are not ready to give us information. irú àwọn tàná nísìnyí náà o'clock náà wá kidnap ní ìjù ìta ògbólú lánàá ìgbà tí màá débẹ̀ what I need is drone tó bá dé mo rí drone a kàn máa fly ẹ̀ síbí tó bá tún wá location bí ká wà we move drone síbi where is the drone. ìjọba náà fún yín. and we buy it with my salary Nigeria police are trying. ó yẹ ká fi kéwì ká fi dárin sí wọn létí ká forin ṣèkìlọ̀ bóyá wọ́n lè gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo àti ní gbogbo ilẹ̀ Yorùbá pátá ó tó ohun àpérò akọrin máyégún akéwì Oòduà aforinkìlọ̀ ìwà forinṣàlọ̀ mo dé mo fẹ́ kọrin sétí ìran Yorùbá kélé tí ó gbọ́ mo fẹ́ gẹ̀ẹ́sì orin dépínlẹ̀ Ondo alọ́rọ̀ àjọsọ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìgbénipa tí ń wáyé ṣáṣáṣá nípínlẹ̀ Ondo àsìkò ọ̀rọ̀ tó yẹ ká forin yànnàná ẹ̀ bádìyẹ bá tiẹ̀ jẹ́ fún ara wọn sọ yẹ kí wọ́n fi ṣàkóbá fẹ́yẹlé láàrin ọ̀dẹ̀dẹ̀ sọ yẹ kí tòlótòló faragbá gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ nu sọ́dà láì tí ìdìbò gbogbogbò wọ́n ti gbẹ̀mí ẹni méjì nídànrè mo tiẹ̀ gbọ́ wọ́n ní wọ́n lu alága ẹgbẹ́ nílùkulù bí ẹni lu bàrà ṣé bàbá ẹgbẹ́ sì rántí ṣá pé níjọ́ ọjọ́ sí ẹnìkan ní bẹ tójú lórí awakọ̀ tí wọ́n ń lò nígbà yẹn ẹ̀sùn ti wá dé olórí awakọ̀ lásìkò yìí ni bàbá ti fẹ̀sùn kàn ṣé ẹ ti wá rí i pé ohun tí ń tán lọ́dún egúngún alágbà ó fara sọ̀kò ipò òṣèlú tí gbogbo yín jà sí yìí o àbẹ́ ẹ ti gbàgbé báwọn kan ní bẹ níbẹ̀ níjọ́sí adéfarati ó ń bẹ níbẹ̀ nígbà kan ó ti lọ ṣẹ́gun àgàgù ó ṣe tiẹ̀ náà ó lọ ṣẹ́gun mímíkò ó parí tiẹ̀ ó lọ rótìmí akérèdọ́lù bàbá rere ó parí tiẹ̀ tí kú fi mú kú ònípò gbogbo ẹ̀dá tí bá ń bẹ lórí ipò lónìí kọ́mọ rántí pé ọjọ́ kan ń bọ̀ tálágbára ó padà sílé ẹ̀ wẹ́ẹ́ ìṣòro tí wọ́n nu kì í ṣe ìṣòro tiwa bí wọ́n bá fẹ́ wọ́n lè kóra wọn lọ sódò lọ́jà níbú wọ́n lè gbára wọn létí ohun tí wọ́n ń fẹ́ ni wọ́n lè máa lura wọn nílùkulù kọ̀ọ̀kan wá ọ̀rọ̀ ẹbí ni wọ́n yanjú rẹ̀ lójú ìjà gbọ̀ngbọ̀n nìkan lọ́rọ̀ ohun tó wá kàn wá rèé o àwọn ìṣòro ìlú ohun tí ń para àlú lọ́jẹ̀ wá lógún tó ṣe kókó sí mi ìṣekúpani ìjínigbé tó ti di tọ́rọ́ fọ́kálé nígboro ló ń kọ mí lóminú jọjọ ìjọba ìpínlẹ̀ Ondo ẹdí lójú oorun ilẹ̀ ń pò yìí ògòdò tí ó fi ní ṣẹ̀sín tó ń gbó orí múnítìmúni bí eré ìgbésùnmọ̀mí gbalẹ̀ gbogbo nílẹ̀ Yorùbá ẹ̀yin ìjọba ẹ ò sì jára mọ́ṣẹ́ ijó la ní kí wọ́n jó nípínlẹ̀ Ondo ìbẹ́kìtì ọ̀bọ níjọba ń bẹ́ kiri ìjà òṣèlú ni wọ́n ń jàgùjàdá sí wọ́n ń para wọn nítorí ìbò ní wọ́ọ̀dù ìbò àpapọ̀ ìtì ìdè rárá wọ́n ti ń dúnbọ̀ ara wọn fẹ̀mí ṣòfò nítorí ìbò òṣèlú tí ó wà títí wọ́n ń lépa ara wọn nítorí àníyàn ọ̀la odòdó ìdànrè ni wọ́n ti gbẹ̀mí ẹni méjì tí wọ́n dára wọn lóró wọ́n sára wọn wọ́n ń ṣera wọn níkà lọ́jọ́ ìdìbò àwọn ń sáré tara wọn wọ́n dùjàdù tara wọn wọ́n dákun láràlú sínú ìdààmú ìjínigbé ọ̀rọ̀ àbò wá dorí kodò ó sì pọ̀ ọmọ tó bí dàgbàǹdàyà ìjọba Ondo ìpínlẹ̀ Ondo níbo là ń rè àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ̀nyí níjọ́ wo ni ó tó rọlẹ̀ tá a sinmi ogun ìdààmú a sì ń gbowó gọbẹ lórí ààbò lọ́dọ̀ ìjọba àpapọ̀ níbo là ń náwó sí ṣé ká wá pé àwọ̀ ọ̀kájú ìlú ni kí ló wá dé tọrọ ààbò ìpínlẹ̀ Ondo ń polúkúrú muṣu sí ẹ wò ṣẹlẹ̀ jínigbé tó tún ṣẹlẹ̀ lálẹ́ àná wọ́n gbé tọkọtaya lọ lájẹgúnlẹ̀ ìlú ààbò wọ́n tún gbẹ́ lòmíì níjù ìta ògbólú lẹ́yìn táwọn agbénipa tí wọ́n pọ̀ ọba ìlú àgàmọ̀ ìṣẹ̀lẹ̀ jínigbé nílùú ààbò ó pẹ́ tó ti ń wáyé ó ń wáyé gbọmọgbọmọ ni wọ́n jínigbé lọ́sẹ̀ yìí wọ́n tún gbẹ́ lòmíì lọ́sẹ̀ tó kọjá lọ́dún tó lọ àwọn aráàlú òsinmi ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti pàkan lọ̀kọ́ rúwé ọ̀gá ààrẹ ní képe lólùgbàlà bóyá ká ní pé ẹ̀yin aláṣẹ ìlú làwọn ajínigbé ń gbé láyà tí wọ́n ń gbé lọ́mọ ẹ̀bá ti wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kó tó di kó bọ́ sórí wọ́n ń gbé nípa wọ́n ń dínigbé olóṣèlú ń dàjà òṣèlú nígboro wọ́n dákẹ́ bí olúndu wọ́n dákẹ́ sóhun tí ń para àlú lẹ́kún wọ́n kọjú síbi tí kì í ṣọ̀nà àwọn tó yẹ kí wọ́n kàdá
lọ bá wọn jàǹdùkú nígbó wọ́n wá ń para wọn dànù nítorí ẹgbẹ́ òṣèlú nígboro. Ẹ̀rín ń pa mí fún wọn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin aráàlú wa, àwọn tí wọ́n para wọn dànù nítorí ẹgbẹ́ òṣèlú yìí o, ṣé nítorí aráàlú ni wọ́n ṣe ń para wọn àbí nítorí ara wọn ni wọ́n ṣe ń fa rògbòdìyàn? Ẹ dákun ẹ jọ̀ọ́, bóyá wọn ó lè ṣàlàyé ẹ̀ ká gbọ́. Ajínigbé ń gbé nípa, wọ́n ń gbé nípa lábúlé, àwọn òṣèlú ń yàdáyọ̀bẹ, wọ́n ń ṣára wọn, wọ́n ń búra wọn, wọ́n ń gbára wọn. Kí ló wá dé tí wọ́n lọ rèé dojú káwọn jàǹdùkú nígbó? Bóyá wọ́n lè gbà wá lọ́wọ́ ìyà. Oko ò ṣeé lọ mọ́ pẹ̀lú ìbàlẹ̀ ọkàn fáwọn àgbẹ̀ tí ń roko. Ilé ò ṣeé dúró sí fẹ́ni tó tòde ìrìn àjò dé. Inú fu pẹ̀lú àyàfu ni kálukú fi ń gbélé nílé lóko. Lèkú tí ọ̀gbọ́dọ̀ fìlú náà bá kálukú ti mọ́ ọgbọ̀n ní jìnnìjìnnì. Ẹ̀yin ọba Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ fura. Ẹ fura, pàṣẹ òfura pàṣẹ ajánu, àjà òfura àjájì. Onílé tí ọba fura, ó lè ní oko, ẹ fura. Àwọn ará abí ti wọlé tán sílẹ̀ Yorùbá, èkó ti pọ̀ nínú àlìkámà. Ẹ jẹ́ ń forí má pẹ̀rẹ̀ ọ̀rọ̀ wá fún kó wá. Gbogbo ọlọ́kadà tí ń bẹ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, àwọn aráalé tí ń bẹ nínú wọn ò tó nǹkan. Àwọn àjòjì ni wọ́n pọ̀, wọ́n lọ yanturu. Ó yẹ ká ti bí ìṣáná kíyè sóògùn pé ewu ti dé, a ti wọ wàhálà. Ààrẹ Gani Adams, Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́. Ṣé bá ti mọ wòrè? Kí ni ṣíṣe? Wọ́n ti ń pọba mọ́lé, wọ́n ti ń pani mọ́ yàrá. Ọ̀kan ní tìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nídòó Ìbàdàn, níbi tí Fúlàní ti tú ìyá àgbà lọ́rùn pamọ́lé. Wọ́n tún bá a lò pọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀, ẹ rí nǹkan. Ewu ti délé, ó ti dóko. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ bá wa gbé ìgbésẹ̀. Bàbá wa olóyè Sunday Ìgbòho òòṣà, ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wò wá níran. Ìfọwọ́sowọ́pọ̀ là ń fẹ́. Ìfẹ́ tẹ ní sílẹ̀ Yorùbá ó tóbi, ó nílá. Ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́, ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. Bàbá wa Ọ̀ọ̀ni, bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa Ìwíadó, bàbá wa Déjì Tàkúrẹ́, bàbá wa Ọlọ́wọ̀ Ọ̀tọ̀wọ̀, ẹ dákun ikú pa wá lọ. Bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ẹ ṣígun lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Kí gbogbo gómìnà nílẹ̀ Yorùbá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kí wọ́n jára mọ́ṣẹ́ o. Kí gómìnà Ṣèyí Mákindé kó ránṣẹ́ pé gómìnà Èkó Babátúndé Sanwó-Olú, Adémọ́lá Adélékè lọ́ṣun, kó ránṣẹ́ pé Lókè Ayédàtiwa pèsè ti yá ká jí lójú oorun. Ọlọ́lá wa Bíọ́dún Oyèbánjí lẹ́kìtì wọ́n sọ fún Dàpọ̀ Abíọ́dún nípínlẹ̀ Ògùn báwọn ajínigbé wọ̀nyí wọ́n ti wọlé sílẹ̀ Yorùbá káfàtà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin gómìnà, kò tán síbẹ̀ rárá. Ẹ ránṣẹ́ síjọba Kwara, ẹ kàn síjọba Kogi. Ìfọwọ́sowọ́pọ̀ wọn ó ṣe kókó, ó dára fún wa. Dùgbẹ̀dùgbẹ̀ tí mì lókè yìí tó bá lọ já fún apá wa ò ní kárọ̀. Àwọn ìlú tí ń bẹ ní gbèríko, ìlú tó ṣe pé wọ́n ń bẹ lẹ́nu ààlà ìpínlẹ̀ Oǹdó sí ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Èkìtì sí ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kwara sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun, ó fẹ́ àmójútó. Nípínlẹ̀ Oǹdó ẹ lọ sí gbogbo Àkókó, àwọn ìlú tí ń bẹ lẹ́nu ààlà nípínlẹ̀ Kogi sí ìpínlẹ̀ Oǹdó nígboro Àkókó, ẹ lọ síbẹ̀, iṣẹ́ ń bẹ ní ṣíṣe. Gbogbo agbègbè wọ̀nyí làwọn agbésùnmọ̀mí fẹ́ gbà wọlé. Máyégún, mo ti ṣòfófó ọ̀rọ̀. Mo sì fẹ́ràn gómìnà létí, ìyẹn gómìnà ìpínlẹ̀ Oǹdó, wípé àwọn agbésùnmọ̀mí kọ́kọ́ lẹ́tà níjọ́sí tí wọ́n ní wọ́n ń bọ̀ wá sí gboro Àkókó. Ṣé ẹ̀ tí ì gbàgbé? Gọ́vnà Lókè Ayédàtiwa, ẹ mọ́ sùn wọra. Àwọn ará abí wọn kì í kọ lẹ́tà kí wọ́n mọ̀ fi ṣe. Bí wọ́n bá ń pé wọ́n ń bọ̀ nu wọn kì í kùnà. Ẹ dìde, ẹ dìde, ẹ dìde. Ẹ lọ dáàbò bò wọ́n nígboro Àkókó kó tó di kó bọ́ sórí. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ ṣiṣẹ́ lórí rẹ̀ gómìnà. Ó mọ̀ lọ di pé àwọn ará abí wọlé tán, wọ́n gbé ni pa, wọ́n gbé ni lọ. Ká tó mọ̀ ránṣẹ́ ìkẹ́dùn sí kó wá. Ṣé ẹ rántí tọba Àgàmọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó lọ? Ó ṣe ká tó rẹ́rìn ó digbó, ká tó rẹ́fọ̀ ó dọ̀dọ̀ kókó. Ọ̀gá ìlú Àgàmọ̀ bàbá ó di gbére, ó di lábò, ó di gbà. Ọba Àgàmọ̀ kú tán, a ṣèrántí pé ó yẹ ká lọ ṣàbẹ̀wò sí ìlú Àgàmọ̀ níbi tíjọba ọ̀dọ̀dà kó la títì dé fọ́jọ́ pípẹ́. Táwọn ará Àgàmọ̀
àmọ́ ti ń gbé nínú ìbẹ̀rù bojo kò sómi kò síná kò sáàbò bíntín pèlèntàsé ààbò tó ṣààbọ̀. gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Lókè Ayédàtiwa ẹ dìde ewu ń bẹ nílé ewu ń bẹ lóko ẹ fọ̀rọ̀ òṣèlú lẹ̀ kẹ́kọ̀ọ́ mójútó ọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ondo náà. gbogbo abúlé gbogbo ìgbèríko ìpínlẹ̀ Ondo làwọn agbénipa ti jẹ̀bù sílẹ̀ dé ní gbogbo ojú pópónà gbogbo kọ̀ọ̀rọ̀ àwọn ajínigbé ti wà ńbẹ̀. káwí fún ni ká gbọ́ kì í ṣẹgbẹ́ ètùtù kì í ṣẹgbẹ́ ẹbọ akọrin máyégún akéwì Oòduà mo ti forí ṣàlàyé mo ti forí ṣèkìlọ̀ àbọ̀rọ̀ là á sọ fọmọlúwàbí tó bá dẹnu rẹ̀ yóò sì dodindi. mò ń lọ mo tún padà bọ̀ wọn ò ní pẹ́ dé èmi lakọrin máyégún tí forí ewì ṣèkìlọ̀ ìwà.